ẹ̀gbọ́n tí dọ́tọ̀ wa sọ nípa èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o ẹnu wọn lèmi ti gbọ́ pé mọ̀lìkí tó ṣe mọ́ àtá mọ̀lìkí wà nù tábìtàbíìn ọgọ́rùn ọdún kẹta tánàbí kúrò láyé ni wọ́n bí mọ̀lìkí ló díẹ̀ ló gbà tó mọ̀ pé ó sì bá àwọn ọmọ sàábé láyé ó bá àwọn ọmọ sàábé láyé àdìsí àkọ́kọ́ Buhari Muslim tẹ́ǹkà 800 years náà bẹ̀rẹ̀ sí kọ̀ọ̀hún 800 good years lẹ́yìn ikú ànábì ni wọ́n kọ Buhari sọ̀yí Buhari àti Muslim mọ́ àtà Imam Málíkì 300 years lẹ́yìn ikú ànábì ni ẹ̀yọ̀ ta ló súnmọ́ ànábì jù sallallahu alaihi wasallam Málíkì ni àbí Málíkì wá kọ sínú tírà tiẹ̀ pé ajá jíjẹ ò ń ṣe àràámù ni o fẹ́ kẹ́ gbọ́ látẹnu direct ni o ẹ bá ń gbé wọn wọlé. ìwọ ká pé gbogbo yẹn máa jẹ́ jàre ẹ máa jẹ́ pọ́ńtìlà a'udhu billah so nítorí de eléyìí kọ́tọ́ká jaja o kọ́tọ́ká jaja hadith kan wá lọ́dọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam naha an-nabiy sallallahu alayhi wa alihi wa sallam an kulli dhi nabin min as-sibaa' wa an kulli dhi mikhlabin min at-tayr. kí ló máa ṣe báyìí náà. وآله وسلم عن كل ذي ناب من السباع وعن كل ذي مخلب من الطير. النبي محمد صلى الله عليه وسلم ó ṣe jíjẹ gbogbo abẹyín ọ̀gàn nínú àwọn ẹranko abìjà ó ṣe léèwọ̀. eyín ṣoṣo tí àwọn ẹranko yẹn máa fi ṣọdẹ ẹ rí i pé tí kìnìún bá fẹ́ dẹ́rù bà ẹranko míì tóun náà jẹ́ pé Al-Imam Malik rahimahullah òun sọ pé makruh ni kìí ṣe haram ètò dọ́gba ni pé haram ni. ẹ bá ń pọ́s. ní annahu lam yasih. ẹ gbọ́ ẹ jọ̀ọ́ torí ìtọ́ lọ́hùn. táǹkó gbàdíìsì wá ẹ jẹ́ yín lákẹ́ bá sọ lálẹ́ yìí o ẹ̀yin tẹ́yìn là ń ká ẹ̀ tẹ́yìn ṣe jọ̀wọ́ náà ti lọ́ọ̀kì ọpọlọ wọn wọ́n ti lọ́ọ̀kì ọpọlọ wọn síbi pé ihun tí Buhari bá sọ ni ẹ tẹ̀lé o ẹ fi Kùránì ilẹ̀ tí sọ yìí Buhari bá sọ yìí Muslim bá sọ ní kẹtẹ̀lé ẹ má tẹ̀lé Kùránì rárá nígbà tí inú ẹ̀ wò àrọ́bàtàn ni Buhari àti Muslim gbà wá fún wa. Abájọ ohun tó ṣe Yorùbá ló ń ṣàwá náà ní Islam Yorùbá ló máa ń sọ pé tọmọdé ò bá bá ìtàn á bá àrọ́bá Yorùbá sọ pé ṣé wàá rí àrọ́bá yẹn gangan òun ni bàbá ìtàn sórí Yorùbá ti dàrú ni mo béèrè ní o sórí yín dàrú ni báwo ni àrọ́bá ṣe máa jẹ́ bàbá àtàn. Bàbá tó ní sọ sórí ayé ẹ̀ fún mi sìn mo á rí léètì ẹ̀ fún ọmọ tèmi ṣáàkì mi ò lè sọ pé náà anyway èyí mo gbọ́ dàrẹ́ lẹ́nu bàbá mi dàrẹ́ ti tàn nìyẹn tí n bá fẹ́ rọ nígbà tí n bá ń sọ máa lè gbọ́dọ̀ bùkù àbí kí n lékún kí n lè pọ́n bàbá mi lé lójú àwọn ọmọ mi tó dàtẹ tó ń sọ bá sọ̀tọ̀ tèmi náà lọ́la kò ní sọ́lá burú òun náà tún pọ́n mi lé ẹjọ́ ṣé tàn ní àbí aburú tàn làrọ́bá aburú tàn ní sọ̀yí Buhari sí Málíkì símọ́ àtá Imam Málíkì aburú tàn ni ẹjọ́ ṣé Málíkì ò rí àdíìsì tí àáfàá yìí ń kà tí Buhari ṣe ẹgbà wá yìí fálọ́mì sọ pé gbogbo ẹran lẹ́yìn ọ̀gàn
àràmù ni ṣé mọ̀ọ́lì kí o rí kò sínú mọ́ta kéde wọ́n pé àwọn pípù ìfẹ́ nínú máa ń tẹ̀lé wọ́n ti gbé sọ̀yí Buhari kọjá Kùránì ṣé ìgbà tó ti gbé fún mọ́ta next target ní Quran ìwé àdìsí àkọ́kọ́ tọ́kọ́ kójọ mọ́ta Imam Malik ni ọ̀rọ̀ ìmọ̀lá tààrà ní 300 years lẹ́yìn ikú ànábì ẹjọ́ ẹ̀rín là ń kà ní mò ń pè o mi ò pẹ́ wọ́n ti lọ́gọ́ ọpọlọ ẹ̀ o wọ́n ti lọ́gọ́ tèmi náà rí o mo túra mi ni o mi ò pẹ́ tó lọ́gọ́ ọpọlọ ẹ̀ o ẹ̀ tó gbọ́dọ̀ sílẹ̀ bíi tèmi ò ń bá wí o àní ẹ bá ń bi wọ́n lérè pé ṣé mọ́ àtà Imam Malik kí ò rí àdìsí yẹn báà náà bí sọ pé gbogbo ẹran eléyìn ọ̀gàn ẹ gbọ́dọ̀ jẹ tí Buhari dẹ̀ gbà wá wípé àwọn sàábé ń jẹ ìkòkò lójú ayé ànábì ò dẹ̀ kọ́ sallallahu alayhi wa sallam ọlọ́run dúpẹ́ tó lọ́ọ̀kì brain mi ìwọ náà ṣí brain yẹn lè wòye sí tí mò ń sọ yìí ẹni mo jẹ́ ayín tó ti ànábì yín ádámọ̀ mo jẹ́ ayín tán tí lága yín ti ń gbé bọ̀ ń sìn ẹ̀ ń sọ pé ádámù ẹ̀ ṣe òjíṣẹ́ ọlọ́run but ànábì ni Kùránì sọ pé gbogbo òjíṣẹ́ lànábì gbogbo ànábì lòjíṣẹ́ ó yá ṣé mi unlock brain yìí tí ádámù bá ti jẹ́ òjíṣẹ́ kì í ṣànábì nìyẹn mo sẹ́ẹ̀dì brain yín ọ̀pù ní ẹ̀rẹ̀ gan ẹgbà bẹ́ẹ̀ lọ. ó yẹ àgígbò òjíṣẹ́ ni ádámọ̀ káàsán tó jíṣẹ́ fún gbogbo àwọn ẹ̀. ìwádìí àgígbò òjíṣẹ́ ni dẹ́rẹ́lẹ̀ ẹ ti bàdísì yẹn jẹ́ nìyẹn. èmi ọ̀lọ́gọpọlọ yìí ni mo ràn lọ́ọ̀kì yìí ni mo tó ní pé ibi tẹ́yìn ti ń jẹ́ àáfàá fún wa nìyẹn lọ́dọ̀ wọn kì í ṣe mi o lọ́dọ̀ àtẹ̀tẹ̀ lọ́gọpọlọ wọn ni o. àní mọ́ ẹgbẹ́ ẹ̀yin náà gbọ́n tó sọ pé mọ́ àtà sọ bá ń gbé sẹ́yìn díẹ̀ Imam Malik sọ wípé mọ̀kúrú ihun tá a kórìíra ni ajá kò ń ṣe haram ẹ̀ tún gbọ́ lẹ́ẹ̀kan lẹ́nu. tí àwọn ẹranko yẹn máa fi ṣọdẹ ẹ rí i pé tí kìnìún bá fẹ́ dẹ́rù bà ẹranko míì tóun náà jẹ́ pé. Al-Imam Malik rahimahullah òun sọ pé makruh ni kì í ṣe haram ètò dọ́gba ni pé haram ni. ṣẹ́gbọ́ ní annahu lam yasri. èyí tó dọ́gba lọ́dọ̀ tiwọn àwọn tó ń dín lẹ́yìn tó ń dín ní 200 years lẹ́yìn tánàbí kú àwọn bí dọ́gba pé haramu ni lọ́dọ̀ tàwọn. ó mọ̀ pé àdìs tó ń lò yẹn àdìsì wọ́n sọ fún ipá àdìsì yẹn wọ́n sì tú ni. ànábì sọ bẹ́ẹ̀ lóòótọ́ sẹ́ẹ̀. ó wá kí ni ànábì sọ bẹ́ẹ̀ lóòótọ́ pé gbogbo ẹran lẹ́yìn ọ̀gàn àràámù ni fún àwọn fáwọn Yẹ̀wúdí. ẹ jẹ́ tún gbé àyà wá fún yín. Surah Al-An'am Quran chapter 6 verse 1, 4, 5 ẹ jẹ́ tún kà fún yín o. àyà Kùránì rẹ o ẹ wá ń gbá àdìsí tí ò yé yín wàláhì àdìsí ò yé wọn wàláhì kò yé wọn. ṣé àdìsí ẹ sọ yìí wù ni máàtá náà rí mo máàtá mọ̀ pé àdìsí àwọn akọ́lọ́ ń bá wí àwọn akọ́lọ́ àdìsí yẹn ń bá wí ẹ wọ́n tó ní Jésù mọ̀ fún àpẹẹrẹ nígbà àrán Jésù wá sáyé àrán sọmọ Ísírẹ́lì tóbi kan ń bọ̀ lọ́la ẹ rí i pé ọmọ bọ̀bọ̀ evangelist Noah yẹn sọ àwọn ọ̀rọ̀ kan tó ń ta lójú inú Jésù àtànábì máa fún lésì lọ́la. Fídíò ti ń jà gan-an mo ṣe máa rí táìmù mo ṣe fẹ́ fún ní táìmù ni màá mú wá lọ́la ẹni tó jù ní Jésù àtànábì ọ̀la ló máa rí.
ṣáàlà tọ́bìkì ọ̀la nìyẹn fẹ́ fún láwọn èsì ọ̀rọ̀ tó ń sọ tí ò yé. now ẹ̀wọ̀n tó lọ́n sọ o inú kùránì tó lọ́hùn ọlọ́ni kúl sọ wípé ẹ máa gbọ́ èmi kò rí kinní kan eléyìí èmi kò rí kinní kan no look at the adjective ẹ wo bí mbọ okay mbọ na má gbèsè ẹnu wa gbọ́ wọn lè jẹ ọmọ aláwùjọ ẹ máa gbọ́ o. sọ pé. cool sọ pé. èmi kò rí kinní kan. èmi kò rí ẹ máa bó ṣe gbé náà. nínú sáwọn àfa àwa ṣe é mọ kéwú mọ́ ni àbá ní tíra òye yín mọ́ ẹ̀yin àfa wa ṣé ẹ mọ kéwú mọ́ ni àbí tíra òye yín àbẹ́ ń ṣàbòsí pẹ̀lú kéwú. kùránì jẹ́ kó yá pé wà náà mi sọ wípé. sọ pé. èmi kò rí kinní kan. èmi kò rí nǹkan kan. nínú ohun tí a fi ránṣẹ́ sí mi. nínú ohun tí a fi ránṣẹ́ sí mi. tí a ṣe ní èèwọ̀ fún. ẹ bá mi bí àwọn àáfàá ilé ẹ̀kọ́ máa ń tú àyà yìí ní tọ̀ríkọ̀ wọn àbí alókọ̀ wọn jàre kọ́ tú àyà yìí. kùránì sọ pé ànábì sọ fún wọn o. sọ pé. ṣé o pé àyà yìí ó ń bá wọn Júù wí ni tí wọ́n àlẹ́jì àwọn mùsùlùmí àtànọ́bì ní mọ̀dínà. sallallahu alayhi wa torí sallam. àyà ìmọ̀ náà ló sọ kalẹ̀ kó ṣe mọ́kà ẹ lè gbé ẹ lè sọ pé mọ́kà ni kò pọ́sibù. ọwọ́ àlejò ànọ́bì pé a bóyá ẹjẹ́ tó ń jẹ bóyá ìjọ kí wọ́n jẹ ìkókò yẹn làwọn yẹ̀húdí ní a bóyá mo wí o àwọn yẹ̀húdí á ní a kí ló táwọn ọmọdé ń jẹ kókò èwo ní a gbọ́dọ̀ jẹ́ ọlọ́wọ́ aṣọ àyà kalẹ̀. sọ pé. in fact tó o bá ní ṣe àbòsí. èmi kò rí. sábàbù nùsù àyà yẹn tí mo sọ yìí ni. àwọn sàábé ń jẹ èkókò àkọlẹ̀ ìdàpọ̀ ń jẹ èkókò lóòótọ́. wọ́n wà lẹ́jà náà ìka ó lè lájọ àwọn eléyìí ń jẹ èkókò èèwọ̀. ọlọ́wọ́ sọ àyà kalẹ̀ pé fáwọn irọ́ wọn lè jẹ ẹ máa gbọ́ àgbọ́yé. ẹ ọ̀nlọ́ọ̀kì làákàyè yín ẹ má wo ìbínú tẹ ní sí mi tí màá da lọ́dọ̀ yín mo mọ̀ mi ì lè da lọ́dọ̀ yín èèyàn ṣe ọ̀bà pé wáyà Kùránì yìí ṣe kẹ́ fi gbé sí làǹkà yìí. sọ pé. ẹ má tẹ̀lé àwọn tó hàn lọ́pọlọ tó hàn káfí tó ń gbábùrú ìjà lásán làwọn ẹ má wo Kùránì kẹ́ wo ẹ má ro ọ̀rọ̀ ẹnu mi ẹ má ro wà mí Kùránì kẹ́ ro tó lọ́nà máa kú ìkùnú sàré ẹ máa gbọ́ ẹ̀. sọ pé. èmi kò rí kinní kan. èmi kò rí nǹkan kan. nínú ohun tí a fi ránṣẹ́ sí mi. ṣe pé sọ pé yẹn èsì ọ̀rọ̀ ni tell them èmi ò rí nǹkan kan o. èmi kò rí kinní kan. mi ò rí kinní kan. nínú ohun tí a fi ránṣẹ́ sí mi. nínú ohun tá a fi ránṣẹ́ sí mi. ní èèwọ̀ ní jíjẹ fún ẹni tí yóò jẹ. ní èèwọ̀ tó jẹ́ èèwọ̀ tó jẹ́ haram fẹ́ẹ́ tó bá fẹ́ jẹ́ o. àyàfi èyí tí ó jẹ́ òkú ńbété. Ọlọ́wà ní sọ fún wọn o ihun tá a kọ̀ fún wọn kẹ́ ẹ má jẹ ẹ̀yin mùsùlùmí Mọ̀dínà. àbí ẹ̀jẹ̀. ẹ gbọ́dọ̀ jẹun tó bá kú fúnra rẹ̀. tí ń dà jáde. ẹ gbọ́dọ̀ jẹ ẹ̀jẹ̀ ẹ gbọ́dọ̀ ṣe dọ̀nbọ̀rọ̀. àbí ẹran ẹlẹ́dẹ̀. ẹran ẹlẹ́dẹ̀ ẹ gbọ́dọ̀ fẹnu kàn án. nítorí pé. torí pé. dájúdájú. ó jẹ́ ẹ̀gbin. ẹ̀gbin ni wọ́n. ṣé wọ́n lọ sọ ọlọ́ni ẹ̀gbin ni o ẹ má débẹ̀. ẹ bó ṣe gbé mi ò rí nǹkan kan. ẹ jọ àfáàṣẹ ẹ̀mọ́ kéwú mọ́ ni mo tún béèrè àbẹ́ ń ṣàbòsí fúnra ara yín lórí pé ó ṣe máa jẹ́ Jamiu ló máa sọ̀rọ̀ yẹn jáde àìrí Jamiu kẹ̀ ẹ wá tẹ̀lé kí n kò máa kọ̀yàn pa bí n ká tíbi tí Mukaila sọ ń jò ní pé ṣé ó tó òun ni máa kọ̀rẹ́tì kí n padà kọ̀rẹ́tì ẹ̀. sọ pé èmi kò rí kinní kan. ẹ máa ṣẹ̀gbẹ́ àyà kan nìyẹn kéde mọ̀ pé tó bí àyà yẹn ni pé àwọn sàábé jẹ ìkókò wọ́n jẹun táwọn Yẹ̀húdí èé jẹ nílùú Mẹ̀dínà ló bí ọ̀rọ̀ yẹn wá 146 ẹ̀ wá gbọ́ tọ́lọ̀ sọ.
146 èyí tó tẹ̀lé ní tó dẹ̀ 145. ìrọ̀ ṣìbá yìí ni ṣìbá òun ẹ̀ ń ṣe ni 146 nìyẹn. ẹ máa gbọ́ o bá ń bọ jẹ́ gbé wá tí wàá lè tó yẹn 146 kọ́ rẹ̀ ni. a ṣe ní èèwọ̀ fún Yẹhudi. ẹ máa gbọ́ o gbogbo. ẹ jọ ẹ̀yin àáfàá wa ẹ já gbàgbọ́ sí ti ẹ má bà ayé àwọn èèyàn jẹ́ ẹ má kó bá wájú Ọlọ́run nítorí àwọn òṣè iléèwé má lù lábà Ọlọ́run pé èèwọ̀ ni tó lọ ṣe lẹ́tọ̀ọ́ ẹ mọ̀ pé ẹjọ́ yẹn sọ pé tọ́ ni kí lè ń ṣàbòsí fún àforí ara yín sí ẹ fẹ́ fi àdíìsì Buhari tí ò yé yín fi borí Kùránì mọ́lẹ̀ torí kò yé yín ni àdíìsì tẹ́ ẹ kóòtì yẹn àwọn oyè ìlànà mi bá sọ̀rọ̀ pé èèwọ̀ ni fún yín ẹ gbọ́dọ̀ jẹ wọ́n àyà yẹn rèé àwọn Yẹhudi aṣẹ́lẹ̀ fún àwọn Yẹhudi gbogbo ẹranko tàbí ẹyẹ tàbí ìka rẹ̀. ṣe bọ́lọ̀ ṣe ń tó àṣà ẹgbẹ́ máa ń lo ẹ̀dùn àṣà Ọlọ́run lè wọ̀ ni ṣé èyí fẹ́ ẹ̀dùn àṣà ṣoògùn ṣé a lè mú ìfun ẹlẹ́dẹ̀ ká fi ṣe nǹkan kan ṣó pọ́sibù a lè lò ó bọ́ọ̀lù súnà ń lo àṣà náà wọ́n lo ẹ̀dùn àṣà wọ́n ń lo ẹ̀dùn àṣà wọ́n lè lo aláǹgbá ṣé wọ́n gbọ́ kí n jẹ wọn nílé wọ́n tó bá fẹ́ ṣàbòsí wọ́n máa kúnra wọn lọ́wọ́ la ilaha illallah ìyọ̀ṣẹ́ ìsìláàmù lè ń ṣe torí Ọlọ́run ìsìláàmù kórè àbòsí ni ẹ ń ba ayé àwọn èèyàn jẹ́ ni ayédègọ̀ má ti ń gbọ́ kí wọ́n ti tán àwọn ti tán yà ṣe àfàdé yà ṣèkì olódo ó mà ṣe o. àṣẹ ní èèwọ̀ fún àwọn ọlọ́lá àṣẹ ní èèwọ̀ fún àwọn Júù gbogbo ẹranko tàbí ẹyẹ tàbí ìka rẹ̀ tàbí àtọ́bá ní èékánná lẹ́pàpọ̀ àti nínú màálùú kódà ẹ máa wòrán o àti àgùntàn tàbí ewúrẹ́ a ṣe ọ̀rá àwọn méjèèjì. Ọlọ́ni ọ̀rá àgùntàn ọ̀rá ewúrẹ́ a ṣe léèwọ̀ ó kàbẹ̀rẹ̀ la ó ti gbàgbé. Now wọ́n ní 146 à ń ṣàgbéyẹ̀wò ni o Ọlọ́ni a ṣe ní èèwọ̀ haram fún àwọn Yẹ̀húdí àwọn Júù èyí tó jẹ́ tiwa ni pé sọ pé èmi kò rí nǹkan kan that's 145 ẹ jẹ́ ṣe láńkà ẹ̀ náà ẹ máa tẹ̀lé àwọn bíbù ìsọbúsọbú náà wọ́n lè kéwù ò túmọ̀ sí pé èèyàn nímọ̀ o kéwù fúnra ara èdè ni wọ́n ń sọnù ṣọ́ọ̀ṣì ní Cairo wọ́n ń sọ ṣọ́ọ̀ṣì ní Qatar torí di official language wọn ni má jẹ́ kó fi kéwù bá yí ẹ jẹ́ kí ni wọ́n fi kéwù bá yí ẹ jẹ́ òun náà gbé kó o kà fúnra ara ẹ̀ ìbáwọn náà tún fún wa Yorùbá ẹ má kà náà ẹ 145 èmi kò rí nǹkan kan adéjẹ́ kó tó àyà ìfún yín sẹ̀ tó tó máa ní èmi kò rí anything tá a ṣe léèwọ̀ fẹ́ni tó bá fẹ́ jẹ́ èmi èé jaja mi ò kàn láìkí ẹni mọ̀kúrú ní fẹ́mi ànábì èé jẹ́ àlùbọ́sà ṣé oníkọ́ máa jẹ́ àlùbọ́sà ni mọ̀kúrú ní fóun náà mọ̀kúrú ní fóun náà fẹ́mi náà mọ̀kúrú ni so ìjọ alọ́lé ààrẹ àṣàfà
ajá tó wà nílẹ̀ lé mẹ́ta wọ́n á láìkè tó jagun ẹ̀ mú láìkè gan kó àgbọn ní máa lówó ó kọ̀ kí mi ò lè ó máa ṣòro ó sì ti wọ̀sọ̀ owó tó ní tó ń jẹ lóṣù èmi gan ò lè jẹrú ẹ̀ ìtẹ́mi ṣe lè ṣerú ìtẹ́mi ṣe lè sí ajá nìyẹn mo láìkè ajá yẹn kan mo èyí ṣàjá tó mo láìkè lè wọ́n mi ò lè jẹ́ mo lè jẹ́ mo kórìíra ẹni mo kúrú ní fẹ́mi mo ní àdìs tó ń lò yẹn táàfà wá lò yìí áyà tó bá wíre ọlọ́ni a ṣe ní èèwọ̀ fún àwọn Yẹ̀wúdí gbogbo ẹranko tàbí ẹyẹ tí ó ní ìka tó lè kánná ṣọ̀gbọ̀lọ̀ ṣó ti yé yín ihun tó ń rìn fún àdìsí yẹn ihun tó ń sọ rèé pé ẹ má jẹ ẹran eléyìn ọ̀gbìn Yẹ̀wúdí o torí pé Ọlọ́run pa mí láṣẹ ẹrú ẹ̀ wọn ò gbọ́dọ̀ jẹ àdìsù yẹn àwọn Yẹ̀wúdí ló bá kò ń ṣàwà ẹ̀yin mùsùlùmù ẹ má gọra yín ẹni bá nífẹ̀ẹ́ ajá ẹ lọ jẹ kò ń ṣe é wọ̀ kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀ ẹyọ ti ń gbà pé irun ajá bá kan aláṣọ irun ajá ó máa bàrún irọ́ òṣì àlàyé ó ti dé bírèdì máa pa ó mà ṣe o wọ́n ti dé bírèdì máa pa àfọ́ àná ṣe ń já sí pé kí irọ́ náà ń pa irọ́ náà ń pa ẹjọ́ ta ló tú wálẹ̀ pé ọmọ àná mi kúnjọ ọdún rí kó ẹgbẹ́ àmúbárà àfọ́bàárà ìkọ́wájú òní wọn ò tú wálẹ̀ àjọ ń sọ bẹ́ẹ̀ ni àṣọ ọlọ́ọ̀kẹ́ ọpọlọ wa ni alhamdulillah ó dá kíyàn rí ìyànrí bá tó o wàláì ó dá kíyàn wá onímọ̀ bá tó kò ń ṣàwọn oníkéwú ọ̀tọ̀ ló ní kéwú ọ̀tọ̀ ló ní mímọ̀ onímọ̀ lèmi bá tó àgbẹ̀sì onímọ̀ ni wọ́n àfọ̀nbàrà kò ní mímọ̀ ni wọ́n ìmọ̀ làwọn ná àwọn èèyàn ná kéwú ìmọ̀ ni wọ́n ná wọn iná kéwú àwọn bá àtọ̀ yìí kéwú làwọn máa ń ná wọn iná mọ̀ tó ní wọn ní ẹ bá ní ìmọ̀ ní sọ pé ajá ìjẹ ò dáa ìmọ̀ wọn ò gbé ni màá tún gbà fáà mi wá ń sìn o wọ́n ti ẹ̀bìyàn lè yín ò tiẹ̀ ìyẹn kàn gba express ibòmíì lọ ni kò lọ́bẹ̀ rárá ẹ máa gbọ́ náà èkejì ìmọ̀ mọ́lìkì gbà wọlé eléyìí ká jẹ ajá torí pé gbọ́ àdìsí yẹn yé báwa kọ́ àdìsí yẹn ń bá wí mo ń bẹ àwọn fún àwa léèrè pé ṣé kò sádìsí táwọn ibi àwọn Júù wí ni àwọn Yẹ̀wúdí ṣé kò sí ẹni kò sí là kí n gbé kí n tó àṣírí jáde kí n mú mẹ́ta mẹ́rin wá pàdìsí táwọn bá wí ṣé Yẹ̀wúdí kọ́ ló bá wí ni tí mo kàn ní gbọ́dọ̀ pé Ọlọ́run dáríjì mi o má tiẹ̀ jẹ́ sọ́nà àdìsí yẹn bó ṣe wá yẹn àwọn Júù ló ń bá wí kò jù bẹ́ẹ̀ lọ wọ́n bèèrè lọ́wọ́ àfáwà yẹn náà now. Àkàwà sọ wípé òṣèlú tó burú fún kí mùsùlùmí máa jẹ ajá wọn ló mú ẹgbẹ́ àkàwà ní Quran 6 verse 1456 pé kéèyàn lọ kàn bẹ́ẹ̀ tí a bá kàn bẹ́ẹ̀ èèyàn ò rí ibi tí wọ́n ti sọ pé ká máa jẹ ajá lẹ́nu ọ̀lẹ́ ìtẹ́ lọ kò sí wí. ṣé rí pé ẹn tó bèbè lọ́wọ́ àáfàá wa yìí ó kóòtì tí mo kóòtì ẹgbẹ́ mi náà rí fáàsì Quran chapter 4 chapter 6 verse 145 ṣe pé ó kóòtì àyà yẹn ẹ gbọ́dọ̀ àwọn àáfàá wa náà. Quran náà ní bẹ̀rẹ̀ wọ̀ gbogbo àyínà kò sí nǹkan mí náà ní ọwọ́ àtàǹkà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ò mọ̀ túmọ̀ tí ń bẹnu Al-Quran ọ̀tọ̀ ní tí wọ́n máa ń tú ọba adẹ́dà ń ròyìn pàtàkì ìmọ̀ àti pàtàkì àwọn nǹkan tó bá jẹ́ wípé ohun Ọlọ́run ọba ló ń yọ̀ǹda ká máa jẹ nígbà tí wọ́n ń sàlàyé nǹkan tá a gbọ́dọ̀ jẹ tá a gbọ́dọ̀ jẹ ó wá ní mo yọ̀ǹda fún yín tẹ́ ẹ bá ní ajá tẹ́ ẹ kọ́ lẹ́kọ̀ọ́ pé a fẹ́ máa fàdá yìí dédé. ẹ bá ń bọ̀ ẹ jọ ṣé àyà tí wọ́n mú àlàáfáà wa ń tú mo béèrè ní o
rédíò program náà fi kíní ṣe o rédíò ni o àfàwọn amúbí ẹ̀yà àwọn náà ń sọ̀rọ̀ yìí ṣé ohun tí wọ́n bí wọ́n ni wọ́n ń tú wọ́n wá lọ gbá àyà míì wá Quran chapter 5 verse 3 pé tẹ bá kọ́ ajá lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ṣe máa lò ó bẹ́ẹ̀ ṣe máa lò ó ẹ jọ báwo ló ṣe jọ àyà tí mo kóòtì torí Ọlọ́run àti àyà tẹ́ni mú wá ó ṣàṣàjà àyà yẹn ṣùgbọ́n ẹ kó tú àyà yẹn ni ẹ máa gbọ́ bọ̀ náà. àfàjà dẹdẹ wọ́n mọ ìta fẹ́ sọ yìí dáadáa ajá tí wọ́n bá kọ́lẹ̀ kọ̀ọ̀kọ́ lọ dẹdẹ wá ìṣesí méjì ni ó wà lára rẹ̀ yóò máa pa ẹran fólówó rẹ̀ tó bá pẹran fólówó rẹ̀ kódà kò ní ọ̀nà tí ó gbà pẹran ni ó gbà pa kódà kò ní fi eyín káfí bá nǹkan jẹ́ ń bẹ̀ báyìí òde ni ẹlẹ́ẹ̀kejì tó bá jẹ́ kó fẹ́ pẹran fúnra rẹ̀ jẹ ni yóò pa tí ó máa jẹ́ lójú ẹsẹ̀ tàbí kó ti ṣe yànnìyànnà tí èkó ní nǹkan gọ́mọ̀ ìpè ajá yìí èmi kọ́ lọ pa Ọlọ́run wá ní ajá tẹ́ ẹ bá kọ́lẹ̀ kọ̀ báwọn tẹ́ ẹ fi ń dẹdẹ àkọsábúrú tó bá bá yín mọ́lẹ̀ tẹ́ ẹ pa kẹ́ ẹ jẹ ajá gangan Ọlọ́run mẹ́ńṣàn ká pa di ajá lẹ́ni wíwà yóò sì wá sọ bẹ́ẹ̀. now ẹ máa gbọ́ o ṣẹ̀rí ìdáhùn tá a fà wá mú wa a ní ẹ jẹ́ kí n unlock ọpọlọ yín ẹ bá dẹ̀ yẹ kí n tú ẹ bá tú ẹ bẹ́ẹ̀ láti wàhálà tí nìyẹn wọ́n mú àyà yẹn wá àfàmù àyà yẹn o wọ́n mú àyà yẹn dáadáa o ṣẹ́gbọ́n ọlọ́bẹ̀ wọ́n wá lọ mú àyà míì wá pé ajá tẹ bá kọ́ lẹ́kọ̀ọ́ nítorí lọ sọ́mọ́ ọ̀tọ̀ ní ẹ̀ńtálì ọ̀tọ̀ ẹ̀ńtálì ni torí pé Ọlọ́run jẹ́ kó yín pé kódà kó má jẹ ajá ló pẹran fún yín kó yẹ pé nǹkan mi lẹ̀ ń sìn lẹ́fi ń ṣọdẹ ṣẹ́gbọ́n àwọn máa ń lò kòkò fi ṣọdẹ àwọn máa ń lò kòkò fi ṣọdẹ àbí nǹkan mi tẹ́lẹ̀ fi ṣọdẹ tó lè pa ẹran fún yín lóko tó bá ti jẹ́nu ẹran yẹn èèwọ̀ ní kẹ́ ẹ jẹ́ ìgbọ́dọ̀ jàjẹ́kù ẹranko ìtumọ̀ ẹniyẹn ẹ má jàjẹ́kù ẹranko ní àyà yẹn ń sọ kò lè pa ń tó kò lè jẹun fúnra ara ẹ̀ náà fáwọn wá ń tù yìí wọ́n lè jọra wọn ìtọ́ lọ ń sọ ń bẹ̀ ẹ tuntun gbọ́ pé in tó bá pa yẹn tí ò bá tí ì bùjẹ lára ẹ̀ ẹran tó pa yẹn ẹ̀jẹ̀ bó tó bá ti bùjẹ ń bẹ̀ ẹ gbọ́dọ̀ jẹ àjẹkù ẹranko ìkímọ̀ tó wà nù àyà yẹn nìyẹn ó sì wá jọ ká má jàjà ẹ jọ ṣáájá nìkan lẹ́nu lẹ́yìn ọ̀gàn ni ó ṣe jájá ni problem wà fáwa yìí àwọn aláwọn sàábé ń jẹ ìkòkò ẹ dìbọ́ǹkì ẹ̀ pààyàn sàábé ń jẹ ìkòkò sẹ́ ẹ dá Buhari yẹn nù pé rọ́ ló pa pé wọ́n jẹ ìkòkò a máa ṣe nǹkan o tó gbé yá popular òkè bí abisita àgàn ṣe ni pé àná mention ajá àwọn tí máa ń lo ajá gangan ká ní gbogbo ẹlẹ́yìn ọ̀gàn mùsùlùmí lè jẹ́ kọ́bàdà àrùkọ ajá ó kọ ajá tá a dá kọ ló bí ogun wàhálà yìí ẹ̀gbọ́n mi yé mọ́mọ́lì kí kò dẹ̀ fi ṣàbòsí ó láàlẹ́ jẹ ajá ẹjọ́ nínú mọ́mọ́lì kàrà tàn àfáà ìta ló ní lọ́lá jù wájú Ọlọ́run náà báwọn bá dákọ̀ mọ́mọ́lì kìrọ̀ ìmọ̀ Ọlọ́run tó máa sọ fún wọn gbọ́dọ̀ sọ nǹkan míì ẹjọ́ ìmọ̀mọ́lì tó wá sọ wí ká máa jẹ ajá tẹ́ ẹ̀ ṣèrọ̀ ìmọ̀ Ọlọ́run tààlà fún kí lẹ́gẹ́gẹ́ fẹ́mi ẹ wá ń tèmi ṣépè ṣe pé ẹ̀nà máa mọ́ nìyẹn ìmọ̀ọ́mù wa Málíkì tó ní ká máa jẹ ajá ẹ̀ ń ṣòro ìmọ̀ Ọlọ́run tààlà fún èmi tí mi yọ wọlé ìmọ̀ Málíkì tí wọ́n gùn tí Málíkì sọ ẹ̀ ń gbé mi ṣépè àbòsírè la ilaha illallah ẹgbọ́n mi lè àfọ àmúbẹ̀yà ìtàn ẹ̀ máa gbọ́ o. غير قلب صيد ẹ lọ sọ fún kálukú mùsùlùmí o ẹnikẹ́ni tó bá lọ rè mú ajá tí wàá ń sìn nù yín tí èyí ṣe pé fi ń ṣọdẹ àbí fi ń dẹdẹ àbí ajá yẹn fi ń da àwọn nǹkan rẹ̀ bóyá fi ń lé ìkòkò sá sẹ́yìn fún bíi pé ọlágbò onígbà ọlọ́wọ́ kọ̀ sá sọ. lẹ́yìn tánà bíi ká. ẹ jọ ṣé wọ́n bí aláya ajá kólé kòkò ìkòkò máa pa ìkòkò ayé ojú ajá dúró wọn ò bí yàrá ìyá ìkókó àjàdà
ìkòkò ajá ẹ fẹ́ tírèènì ajá kó máa lé ìkòkò ikú fẹ́ pa ni ajá máa lé ìkòkò ó lè sọ pé ajá lé ìkòkò níbo wọ́n ń tàn wá ní o bá jẹ́ ìbò tó wọ́n ṣe tírèènì ẹ̀ tó bá rí ìkòkò máa bẹ́ sígbó jẹ́rán jẹ́gún ikú burúkú ikú gbóná ṣé ìkòkò yà wí débi pé ìkòkò kì í pa ẹran kó tó jẹ a máa jẹ lóye ni ìbáwọn kìnìún wọn ì máa kọ́ di ọ̀gọ̀ngọ̀ ọmọ ẹ̀wọ̀n tó wàá fi kú sí wọn lọ́wọ́ irọ́ ìkòkò níyẹn o tó bá ti lé mú báyìí ìkọ́ àdìlẹ́nu mú kò lè sá àtúkọ̀ máa jẹ ìfun ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n máa yá ní ẹ̀rọ owó lọ́jọ́ owó ọ̀dàn wọ́n máa yá lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n máa pa wọ́n máa jẹ́ láàyè ibẹ̀ ni lèmi àmà bọ́ sí ajá máa lé ìkòkò ikú fẹ́ pa ajá òun ni ẹ máa gbé ọ̀pá ọ̀pọ̀ ìjà rẹ̀. ilé pé à ń fajá sí kò sì sí nǹkan ń sọ pé á jẹ ajá ń bẹ̀ ó ń ṣe ọlọ́ni ẹ̀ sọ fún tọ̀hún wípé ní tí ó máa dínú sẹ̀rẹ̀ lójúmọ́ lẹ́ni tó jẹ́ pé ń sin ajá fún pé akàmọ̀mọ́ ń sìn kódà ń tájà ń jẹ ó tó didi fámìlì márùn míì jẹ lọ́sẹ̀ ẹ̀yìn òfin fáàrí tó fún jọba sẹ wọ́n bí wà oúnjẹ tẹ́jẹ́ mi ń jẹ. now wọn náà ní ìsọ àná mi sọ pé sallallahu alayhi wa sallam. ẹ bá ń sin ajá fún fáàrí tí màá dínkù nu iṣẹ́ owó ẹ̀ lójoojúmọ́ ó tó kéwùdù ọlọ́ngbọ́n irọ́ ni. ẹ wọ́n tí mo wí ìyẹn tó sọ yẹn tó wà nínú yẹn irọ́ ni torí kí Hasan àti Husseini ṣálọ́bì ọ̀rọ̀ ajá fún wọn ni Hasan àti Hussein wọ́n ṣe ajá ìṣe mọ́ṣẹ́ṣẹ́ ànábì ṣé fún wọn ṣọdẹ ni ṣé Hasan àti Hussein fi ajá ṣọdẹ ooo wọ́n ṣe wá lọ́ọ̀kì brain wa tó báyìí torí Ọlọ́run àwọn náà ò dẹ̀ já. gbogbo ẹ̀yin tẹ́ bá wa ṣí ètò yẹn ẹ ní pàdánù ọmọláyé àti lọ́run Ọlọ́run ó sì máa ṣí ẹ oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò ó pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó báyìí fún bí ó ti rí nù bí akil ayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm.